ìjẹ́ ti bọ́ àṣírí tí Gistlover ọlọ́pàá fáwọn celebrities tó wá tó níṣẹ́ ọ̀sán yìí nípa actor Kunle Afod versus ìyàwó ìyẹn Desola Afod the holy celeb wife ẹ̀yìn tèmi Gistlover tí wá tó àṣírí o sọ pé àwọn méjèèjì wọn ti jà o àti ìgbéyàwó wọn ó ti túká ní o allegedly n pé bóun ṣe ń sọ fún wa báyìí lọ́wọ́lọ́wọ́ gan Desola Afod ó ti kókó nínú ilé as in she has moved out of her house as in inú hotel òní Desola Afod ló ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí o ẹ̀yìn tèmi ní ibodà tó já sí ẹ̀yìn tèmi wílé pé ti rí viral as in fídíò kan tí actor Kunle Afod propose láì tí pẹ́ ló yẹ pé lóòwọ́ ìlú post yẹn. ẹ̀yin tèmi ìgbéyàwó Kunle Afod àti Desola Afod tí ó jẹ́ ìyàwó Kunle Afod ìgbéyàwó wọn ti túká o. arábìnrin yìí ó sọ ìdí tí ìgbéyàwó ọ̀hún fi túká àti gbogbo àṣírí tí ó wà nídìí ìgbéyàwó ọ̀hún. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí. I did a write-up about it. I even spoke about it not quite long. That a lot of people went into the comment section. But this is not the very first time that people are always asking him questions. In fact, Omalondragi, ni Desola Afod gan pé àlójú ẹ̀ wà ń ta àti ó fẹ́ fi actor Kunle Afod sílẹ̀ ó fẹ́ ṣe gbá kan fẹ́ ṣàwó kan àwọn kan tí ẹ̀ ti ń speculate pẹ́tipẹ́ gan pọ́nà pé ìgbéyàwó wọn ẹ̀ ti túká gan ṣá ẹ̀yìn ìsinmi. Bí actor Kunle Afod, I think he made a post as in to jẹ́ pé ó wà scary and a lot of people have been checking up on him. Àwọn fún àwọn wá ṣe hope this aláfíà làwọn wà ó sọ pé gẹ́gẹ́ bí ọmọkùnrin ni òde ṣọlá ìmáà rí àwọn ìpèníjà kọ̀ọ̀kan as in some challenges ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àlàáfíà ló ń wá àtàwọn ọmọ àti ìdílé òun. ẹ̀yìn tí people went into the comment section it's like asking pé ìyàwó yín kan ṣọ́ọ̀ṣì wà ń lé ṣá ẹ̀yìn tèmi I spoke about it láì tí pẹ́ yẹn Gistlover bàbá wa ṣe update yìí o sọ pé òun ṣì ń mú as in full details nǹkan tó bà ìgbéyàwó yìí jẹ́ as in pé this is not even the very first time tó máa ní ewu challenges yìí o as in wọ́n ti ní oríṣiríṣi ìpèníjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn èèyàn ti try láti bá wọn settle ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n eléyìí báyìí ó dà pé ìgbéyàwó yẹn ti túká pátápátá in fact Desola Afod ó ti kó gbogbo ẹ̀bù ẹ̀ tó fún yẹn tó tóbi nínú ilé ọkọ ẹ̀ ó ti kó kúrò nínú ilé ọkọ ẹ̀ èyí tí a whole lot of people are just asking Gistlover báyìí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ báwo náà ṣe dé kòríta bí eléyìí àwọn kan tí ẹ̀ ṣe ń dànù comment section pé bóyá àlè kò ṣe àlè ni àwọn wọn ti sọ pé Desola Afod òun yan àlè àti àwọn kọ̀ọ̀kan sọ pé ó lè jẹ́ àwọn past history actor Kunle Afod bóyá bó ṣe ti ṣe ìnáwó oríṣiríṣi ẹ̀yìn tìbẹ̀ ṣàmọ̀ oríṣiríṣi speculations àti rumors tó máa fi ń kọ actor Kunle Afod gẹ́gẹ́ bí jẹ́ àṣọ pé òun ṣe ṣìnà òun ṣe gbá kan òun ṣàwọ̀ àwọn kan tẹ̀sí sọ pé bímọ síta gan sẹ́ẹ̀fù tẹ́kọ̀ máa fi wọ́n ń drag ìyàwó ẹ̀ gan nínú comment section bó lè pẹ́ ẹ̀tẹ̀gbàgbé actress kan náà tó ń pè ní actress Motilọ́lá tó wá drag ẹ̀ ní last year tó tún drag ìyàwó ẹ̀ gan mọ́ sẹ́ẹ̀fù pé wọ́n fẹ́ àwọn kò jẹ́ kí wọ́n producers àbáwọn directors kan lòun ìgbà kan àwo kan táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní drag Desola bó ṣe ń pé we have a lot of people nínú comment section tí wọ́n ní actor Kunle Afod ló ba ìgbéyàwó ẹ̀ jẹ́ àwọn kan náà sọ pé ìyàwó ẹ̀ ò ní sùn bó ṣe ń pé bó ṣe mọ̀ wípé a whole lot of people love actor Kunle Afod gan lórí ẹgbẹ́ he has got a whole lot of fans and followers that they genuinely love him as in for his craft and then bó ṣe máa wá ń ṣe jẹ́ kó máa help àwọn èèyàn máa ń support àwọn èèyàn káàkiri people are not happy with this news tó ń káàkiri lórí ẹlòjújára tí Gistlover wá gbé bó tẹ̀ pé Gistlover ò tí fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ó ní káwọn èèyàn lọ gbé ṣí àkọlọ jókòó pé everybody is going to learn from as in learn one or two lessons nínú ìgbéyàwó wọn nǹkan tó really bà ìgbéyàwó wọn jẹ́ èyí tèmi ti sọ ẹ lò I just pray peace should just reign.